الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي أن يقبل على قلسي بجوكو واستليوني فقه المعاملات المالية كي يلو باكي وسي عليكم وقبيوا كي يوسي جكالي ما تلي إتي ويونسي أن يقبل على قلسي ní alẹ́ òní a fẹ́ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí ó pàtàkì tí ó dìrọ̀ mọ́ àwọn nǹkan tí a máa ń fi rẹ́ǹtì fún àwọn èèyàn gẹ́gẹ́ bí àga àbí àwọn nǹkan èlò tàbí àwọn nǹkan tó dìrọ̀ mọ́ ayẹyẹ kí wọ́n fi ilé rẹ́ǹtì àbí kí wọ́n fi họ́ọ̀lù rẹ́ǹtì àbí kí wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì láti jẹ́ kí àwọn èèyàn máa rẹ́ǹtì ẹ̀ bá ń lọ mo tẹ́ ìfún rẹ́ǹtì pátá táyẹ̀ mọ́ ṣàǹfààní lára rẹ̀ mú la fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ tó jẹ́ pé àwọn nǹkan yìí ẹnìkan rẹ́ǹtì àwọn nǹkan yìí fún dáadáa àbọ̀lẹ̀ ọ̀rẹ́ǹtì ẹ̀ fún ìbàjẹ́ kí ni ìdájọ́ tí ń bẹ fún nǹkan yìí gbogbo tó jẹ́ pé àwọn èèyàn ṣàǹfààní ń bẹ èyí lè máa fi rẹ́ǹtì fún ẹlòmíràn ní tí ẹ bá sì gbà níbẹ̀ ó jẹ́ nǹkan ẹ̀tọ́ tó jẹ́ wípé àǹfààní tí wọ́n ń ṣe ń bẹ àǹfààní tí Islam faramọ́ ni bí kéèyàn fi àga rẹ́ǹtì fún ẹni tó fẹ́ fi jókòó wọ́n fẹ́ fi ṣe ayẹyẹ súná wọ́n fẹ́ fi ṣe ayẹyẹ ìgbéyàwó tí kò la ọtí lọ eléyìí òun là ń sọ o tó wọ́n jẹ́ pé ayẹyẹ yìí ó ti wá mú bíi pé wọ́n mu ọtí ń bẹ̀ tí ẹni tó fẹ́ fi nǹkan rẹ́ǹtì tó wọ́n jẹ́ pé kọ̀ mọ̀ sí kò lẹ́sẹ̀ lórí rẹ̀ àmọ́ tó wọ́n ti mọ̀ yìí pé àwọn tí wọ́n fẹ́ rẹ́ǹtì àga yìí àwọn fẹ́ rẹ̀ǹtì tẹ́ǹtì yìí àwọn fẹ́ rẹ̀ǹtì nǹkan kan yìí wọ́n fẹ́ rẹ̀ǹtì ọ̀lù yìí wọ́n fẹ́ lò fún ìbàjẹ́ wọ́n fẹ́ lò fún nǹkan tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tí ó ní ká má ṣe ni kéèyàn ó fi irú nǹkan báyìí rẹ̀ǹtì èèwọ̀ ni tí bàbá fi rẹ̀ǹtì fún yàn ó fi ọ̀lù àbí àga àbí gbogbo tí wọ́n máa lò ó fi rẹ̀ǹtì fún àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ lò fún bàjẹ́ ó fi àga rẹ̀ǹtì fún àwọn tó fẹ́ máa lò fún bí wọ́n fi mu ọtí ó fi ọ̀rọ̀ ẹ̀wọ̀n rẹ̀ǹtì fún àti ẹ̀fẹ́ lò fún ìtọ́lọ̀pọ̀ subhanahu wa ta'ala tí ó lòdì sí tí ẹ̀ bá gba owó ń bi eléyìí owó tó bá gbà ń kọ́ owó èèwọ̀ ni tó lè pé ìdí èèwọ̀ ló ti rí nǹkan yìí báyìí ní tí ẹ̀ bá kó jọ nídìí ìtọ́lọ̀pọ̀ subhanahu wa ta'ala tó lòun ọ̀fẹ́ èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ náró owó bẹ́ẹ̀ tí ẹ̀ bá kọ́ hòtẹ́ẹ̀lì láti jẹ́ pé ó fẹ́ máa fi rẹ́ǹtì fáwọn èèyàn ní tọ́ da lélẹ́yìí tó lè pé ìpìlẹ̀ náà àwọn nǹkan ni pé kẹ́ni eré ọmọ wa lò èyàn fẹ́ máa fẹ́rẹ̀ǹtì fáwọn ẹni eré tó bá jẹ́ pé wá dá ìrújú pé ẹni tó fẹ́ rẹ̀ǹtì yàrá kan nínú hòtẹ́ẹ̀lì wọ́n fẹ́ lò fún ìbàjẹ́ pé wọ́n fẹ́ ó mú aṣẹ́wó wá bẹ́ẹ̀ tó sì téèyàn gan sì máa dájú pé ẹni yìí wọ́n fẹ́ ṣìbàjẹ́ ní hòtẹ́ẹ̀lì ni èèwọ̀ ni kéèyàn rẹ̀ǹtì yàrá yìí fúnrú ẹni bẹ́ẹ̀ téèyàn bá lọ sí àwọn nǹkan yìí tó fi nǹkan ìrẹ̀ǹtì fún ẹni tí wọ́n fẹ́ lo nǹkan fún bàjẹ́ èèyàn ti ran ìbàjẹ́ lọ́wọ́ ni o bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ rẹ̀ǹtì ayé ọ̀bẹ ipò ẹ̀dàkọ̀ mo fẹ́ rẹ̀ǹtì ọ̀bẹ yìí ó sì kò fẹ́ lọ fi pààyàn ni àbádà ó fẹ́ fi pààyàn ẹni ọba rẹ̀ǹtì ẹ̀ fún èèyàn lórí ẹni bẹ́ẹ̀ tí ó gbẹ̀sẹ̀ owó tó wá sì rí bẹ́ẹ̀ ń kọ́ owó èèwọ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo tó jẹ́ pé èèyàn fẹ́ lò fún bàjẹ́ pátá ọjọ́ ìtayé ń ṣe ni o tọ́lọ̀ bá ti fẹ́ èèyàn gbọ́dọ̀ jìnnà sí èèyàn gbọ́dọ̀ fi rẹ̀ǹtì fún èèyàn èèyàn gbọ́dọ̀ mú ní iṣẹ́ tí ẹ bá fààyè rẹ̀ lẹ̀ láti jẹ́ pé kẹ́nìkan lọ lo nǹkan tí Ọlọ́hun subhanahu wa ta'ala tí kò fààyè rẹ̀ lẹ̀ tí ẹ bá fààyè lẹ̀ láti jẹ́ pé ọ̀rẹ́ǹtì nǹkan fún yàn láti jẹ́ pé ó sì mọ̀ pé ní yìí fẹ́ lò fún tọ́lọ́hun subhanahu wa ta'ala tí ò faramọ́ ni lórí bẹ́ẹ̀ tí ó ti ṣiṣẹ́ èèwọ̀ ó sì ti gba owó èèwọ̀ èèyàn gbọ́dọ̀ nírú owó bẹ́ẹ̀ ìṣòro sí irúṣẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ pé láyìí tá a wà yìí wọ́n pé nìkan kan wá sí àkíyèsí tó bá fẹ́ máa fi kankan rẹ́ǹtì ẹjá mọ̀ tó bá mọ̀ nǹkan tí wọ́n pé ẹni yìí àwọn kan fẹ́ lò nǹkan yìí tí n tí wọ́n máa lò nǹkan fún ni tí ó sì tako Islam kò sí tó fún mi kí èèyàn fi rẹ́ǹtì fún yàn kódà kọjá pàwọn ènìyàn wá lọ lò fún tí ọ̀dà eléhùn èèyàn kú mọ̀ pé tí wọ́n fẹ́ lò fún èèyàn lẹ́sẹ̀ bí ilé báyìí owó tẹ̀yẹ̀ sí gbà ń bẹ̀ ẹ̀tọ́ ni fún yàn àmọ́ tó bá ti jẹ́ pé èèyàn ti mọ̀ pé n tí wọ́n fẹ́ rẹ́ǹtì wọ́n fẹ́ lò fún tí ọ̀dá ni wọ́n fẹ́ lò fún bàjẹ́ kan ni tó ti dáwẹ̀ náà lójú bẹ́ẹ̀ ilé yìí iṣẹ́ ìwọ̀ lèèyàn ṣe o owó tí èèyàn bá sì gbà ń bẹ̀ ńkọ́ owó ìwọ̀ ni èèyàn gbọ́dọ̀ nírò owó bẹ́ẹ̀ wọ́n pẹ̀ sákèsì pé ká máa kéèsì àwọn tí a bá fẹ́ máa fi kárẹ́ǹtì fún
wọ́n jẹ́ wípé wọ́n máa kó wa bá tó di pé Al-Qur'an sọ fún wa wípé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan tí wọ́n máa jẹ́ olùrànlọ́wọ́ fún èèyàn lórí ìbàjẹ́ nítorí pé wọ́n fi ìkárẹ̀ntì fẹ́ tó fẹ́ lò fún bàjẹ́ wọ́n rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀bá nù ẹ̀ṣẹ̀ díẹ̀ nǹkan wọ́n jọ gba ẹ̀ṣẹ̀ ni kó lọ́wọ́ kó sànù wa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa jẹ́ tí ó máa rara yín lọ́wọ́ fún bàjẹ́ fún ìkọjá àlà fún ìdẹ́ṣẹ̀ Ọlọ́run kó lọ́wọ́ kó sànù wa Allahumma salli ala Muhammadin wa sallim.